When we talk about fashion, Ijebu people, you're very fashionable. Everybody dresses to win. Every year, all regbes, we pay homage to our Ujale of Ijebu land. When we talk about fashion, Ijebu people, you're very fashionable. Everybody dresses to win. It is a kind of competition. Everybody wants to become first. àti mùsùlùmí àtọmọlẹ́yìn Kristi ibi yóò kó wà ẹ̀sìn yóò kó lè máa mú dání. Sórí bọ́dún bá ti dé o gbogbo ọlọ́pàá ayé o ẹja kún fún wa. Ọdún mọ́dún ọdún mọ́dún. Ọlọ́run tó ti ṣọ́ wa látọdún mọ́dún ọdún mọ́dún ọdún mọ́dún ojú wa rọ́ṣù ojú wa rọ́dún. Ojú wa rọ́ṣù ojú wa rọ́dún. Irú ọjọ́ òní Àtàndá Adékúnlé ẹnu wá ṣe là láti wí Àtàndá wọn ò kógi sí wa lẹ́sẹ̀ sí wa lápá bẹ́ẹ̀kẹ́ àwọn tó ń bẹ lọ sí ìpítù yìí o àwa ò fi yọ wọn ìwọ Ọlọ́run sáà tì í. Gbogbo wọn náà ń fa àlàáfíà Ọlọ́run ọba o tètè dá wọn lóhùn jẹ́ ọkọ wálé.
tó ń bọ̀ láti Èkó lé tó ń lọ sí ìlú Kaduna àbáwọn tó ń bọ̀ láti Olúyọ̀lé o títí dé Ìjẹ̀bú Òde tiwa lórí títí ẹja ṣe jẹ́jẹ́ ọmọ ẹkùn kọ́ ọmọ ẹ̀kọ́ o àtọ̀dáde ẹkùn kọ́ ọmọ ẹ̀kọ́ ọkọ̀ ṣoṣo ní gúdúgúdú. ọkọ̀ ṣoṣo ní ìyá lu o. Ìbà kábíyèsí aláyélúwà Israel Majesty ọgbàgbà tẹ̀wọ́lẹ̀ sẹ́kọ̀ọ́ tiwa bàmí àwùjálẹ̀ sí kìrù o tó mo sì fi là forí adé ọba sórí palọ́ba fi lọ́ọ́ bá ń pa o. mo súnmọ́ bá nígbà ẹgbẹ̀fà mo jìnnà sọ́pà nígbà ẹgbẹ̀jẹ́ o àrọ́bà fi lọ bá ń pa àtọ̀dá mi dẹ́sìn ni mo jẹ́ kó Ojúde-Oba àtọ̀dá Adékúnlé. inú rólà kíláwà àtọ̀dá Adékúnlé. nítorí àwọn tani àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn tó gbàgbá sùn lọ yẹ Ọmọọba Akile-Ijebu Egbe Obaneye Okunrin Omooba Akile-Ijebu Egbe Obaneye Okunrin Egbe Giwa Ọlátúnbọ̀sún Ọpẹ́yẹmí ọmọ rẹ̀ àgbà o. Ọlátúnbọ̀sún ti yẹ dayọ̀ o. Ọ̀túnba Afẹ̀yìntadé of Ìjẹ̀bú Ìrúnwọ́n Kingdom Ọlábọ̀sún ọ̀rẹ́ àgbà Bọ̀sún mi. Ọkọ mọ́kànlélé o yeye Giwa ọkọ mọ́kànlélé o Agboolé Abíọ́dún máa wọlé mọ́rábà o ọ̀rẹ́ tèmi àtàn ọmọ baálẹ̀ nílùú ọba ló lára ògo ọmọ tí bá a la ọba là kí ni bá a ṣe fẹsẹ̀ mo kí ẹ ọ̀rẹ́ mi dáadáa
èrè gbogbo di lọ́la ọ̀rẹ́ mi dáadáa ẹgbẹ́ tó bá láṣẹ àtọ̀dá mi dẹ́sí ni mo kó gbogbo lé lọ́sọ̀ọ́dẹ àtọ̀dá mi dẹ́sí ni o. ẹṣẹ ọmọ fẹsẹ̀ méjì bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lé alákìísà ọmọ sálákìísà tó ní ìgbàṣọ. ọmọ alájà mújìdá àtúntòrò olóògbé lọ́jọ́ sí. Ọlátúnbọ̀sún ọ̀rẹ́ àgbà o òyìnbó onípìnrin ọ̀dà ọmọ Káyìndé mo kí ẹ òyìn láǹkì o. Ọlátúnbọ̀sún bàbá Ọpẹ́yẹmí mi o bàbá olúwa ṣì ń dá ara ọmọ rẹ ni. owó bàbá ilé tọ̀ mí wá Ọlátúnbọ̀sún ọ̀rẹ́ àgbà o láọmọ Pàràkò yìí ó lẹ́nu gan ọmọ Pàràkò yìí tún ní ó lẹ́nu gan. Ọ̀túnba Fẹ̀yìntadé ọ̀fẹ́rúwọ́ kingdom Ọlátúnbọ̀sún ọ̀rẹ́ àgbà mi bọ̀sún mi Ọlátúnbọ̀sún adùnbárin má tòṣì ọlọ́run ò ní jẹ́ ó tẹ́ wà lówó ṣàyẹ o nílẹ̀ yìí o wà rí mọ̀ nílò gbà ọlọ́run wà bá ẹ ṣe bọ̀sún mi ṣẹ́ẹ̀rí bọ̀sún ìwàgìwà ṣẹ́ẹ̀rí bọ̀sún ọ̀rẹ́ àgbà níjẹ̀bú òde ọmọ Pàràkò yìí o ọkọ̀ mọ́ Kẹ́hìndé o ọkọ̀ mọ́ Kẹ́hìndé o Ọ̀túnba Fẹ̀yìntadé ṣẹ́ẹ̀rí bọ̀sún Ọ̀túnba Fẹ̀yìntadé gbogbo irun wọn kì í dọ̀mú abẹ́rẹ́ bọ̀sún mi gíwágíwá ṣẹ́ẹ̀rí bọ̀sún bó ti wù kán lé ẹ wọ́n ò lè bá ẹ lójijì rárá ni má wò bẹ́ẹ̀ bó ti wù kán lé ẹ wọ́n ò lè bá ẹ lójijì rárá ni má wò bẹ́ẹ̀. Ọbaneye ló ń lólẹ̀ o ọmọọba ni wọ́n ẹgbẹ́ ọmọọba yẹn ló ń lólẹ̀ o ẹgbẹ́ Bọ̀sún ọmọ rẹ̀ àgbà lọ́mọ mi tó kù ẹgbẹ́ Ọbaneye ló ń lólẹ̀ o ẹ wò wọ́n ẹ tún wọ́n wò. Ọbaneye ló ń lólẹ̀ o ẹ wò wọ́n ẹ tún wọ́n wò ẹgbẹ́ Ọpẹ́yẹmí Bọ̀sún ọmọ rẹ̀ àgbà o Ọbaneye ló ń lólẹ̀ o ẹ wò wọ́n ẹ tún wọ́n wò Ọbaneye ló ń lólẹ̀ o ẹ wò wọ́n ẹ tún wọ́n wò ẹgbẹ́ Gíwá ọmọ rẹ̀ àgbà o. mi tọ́jú Ọ̀tún-GIWA Àjàyí Babátúndé Peter Àjàyí Ògìdì olú ọmọkànga ajípọ́n alias Too Black aláṣẹ Àjàyí Farm Auto Limited Ọ̀tún-GIWA gbogbo ara mo fi ń kí ẹ̀wọ̀n èèyàn mi dáadáa ní ọ̀rọ̀ tiwọn náà wà dáyọ̀ o ó nìtàn náà ó sáré ọmọ àṣírí ẹ̀kọ́ ẹ̀ kò ní tú lójú òwe.
èèyàn ETA-GIWA Prince Adeyemi ISMAIL mi o Adéwálé aláṣẹ Prince of Hope Electrical and Building Construction gbogbo ara mo fi kí èèyàn mi dáadáa o àpàdà sí burúkú ò ní kàn yín o ìmùlẹ̀ yọmẹ́sì mo kí èèyàn mi dáadáa. láwù ẹrẹ̀bẹ̀ o ẹrẹ̀bẹ̀ láwù láwù ẹrẹ̀bẹ̀ o ẹrẹ̀bẹ̀ láwù Obaneye owó lè lẹ́nu lò ẹ ò máa yáwó mi ṣe láwù ẹrẹ̀bẹ̀ o owó lè lẹ́nu lò ẹ ò máa yáwó mi ṣe láwù ẹrẹ̀bẹ̀ o ẹrẹ̀bẹ̀ láwù. Oyè bá mi pàlùdà nítorí Obaneye Àtúndá Adékúnlé. Lọ́nàmà lọ́mọ o, lọ́nàmà lọ́mọ o. Mo lérè ní pẹ́ẹ́pẹ́ òwò mi ṣe, etí inú. Èrè ní pẹ́ẹ́pẹ́ òwò mi ṣe. Pẹ́ẹ́pẹ́ òwò mi ṣe. Obaneye ológun tó rẹ́yìn tó lọ yàdó. Oníkàlàmù tó rẹ́yìn mú kàlàmù. Pẹ̀yẹ ògbó mi ṣe. Èrè ní pẹ́ẹ́pẹ̀yẹ ògbó mi ṣe. Èrè ní pẹ́ẹ́pẹ̀yẹ ògbó mi ṣe. Èrè ní Àtó rẹ́yìn mú kàlàmù. Èrè ní pẹ́ẹ́pẹ̀yẹ ògbó mi ṣe. Ọ̀gbẹ́ni ọjà máa gbọ́ bí mo ṣe ń wí ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Èrè ní pẹ́ẹ́pẹ́ òwò mi ṣe. Òyìnbó tó ta fóònù òkè síbi aláṣẹ ASEC phone and accessories. Mo kí èèyàn mi dáadáa. Ọ̀gbẹ́ni ọjà yóò ṣe o. Ọ̀gbẹ́ni ọjà yóò ṣe o. Èèyàn máyégún ẹnu òṣè ọ̀gbẹ́ni ọjà yóò ṣe o. Ọ̀gbẹ́ni ọjà ti dé. Ọ̀gbẹ́ni ọjà ti dé o. Ọ̀gbẹ́ni ọjà ti dé. Ọ̀gbẹ́ni ọjà ti dé o. Obaneye ti wá yàtọ̀ sẹ́ ọ̀gbẹ́ni ọjà ti dé. Ọ̀gbẹ́ni ọjà ti dé. Èèyàn máyégún ọ̀gbẹ́ni ọjà ti dé o. Ọ̀gbẹ́ni ọba ti dé. Ọ̀gbẹ́ni ọjà ti dé o. Èèyàn máyégún Obaneye ti wá yàtọ̀ sẹ́ ọ̀gbẹ́ni ọjà ti dé. Ó ní kẹsàn-án kẹjẹrẹ ọ̀gbẹ́ni ọjà ti dé. Èèyàn Jíbọ́lá Jíbó Ọ̀gbẹ́ni ọjà ti dé. ọmọ tàǹtẹ̀bọ́ alábàmíjì ni. Ọ̀gbẹ́ni ọjà ti dé. Èèyàn Ajíbọ́lá Ọ̀gbẹ́ni ọjà ti dé. ọ̀gbẹ́ni ọjà ti dé. Ọ̀gbẹ́ni ọjà ti dé. Ọ̀gbẹ́ni ọjà ti dé. Ọ̀gbẹ́ni ọjà Ọmọ àròkòtò ní Ìjẹ̀bú Òde ọ̀gbẹ́ni. ọjà ti dé. Ìrọ̀ kété ọbẹ̀ gíjà mọ́ kọ́ máa fẹ́ kọ́. Ìrọ̀ kété ọbẹ̀ gíjà mọ́. Ìrọ̀ kété ọbẹ̀ gíjà mọ́ kọ́ máa fẹ́ kọ́ wájà. Máyégún ọ̀rẹ́ mẹ́ta tí o tó. Ẹnu ọ̀ṣẹ́ ẹnu ọ̀ṣẹ́. Èèyàn Jíbọ́lá Gibson èèyàn Máyégún ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n ò tọ́ra wọn jẹ́ wọ́n jọ ń jọlá wọ́n jẹ gbádùn. Àjíbọ́lá Gibson máa gbọ́ bí mo ṣe ń wí ìrọ̀kẹ́tẹ̀ ọbẹ̀ gíjà mọ́.
àfijù developer ni kọ́ máa fẹnu wájà kọ́ máa fẹnu wájà kọ́ máa ìran gẹ́tẹ́ ọbẹ̀ kìjà mọ́ iyọ̀ lẹ́kùn iyọ̀ mo sọ pé iyọ̀ lẹ́kùn iyọ̀ èèyàn wá sí wo òdú èké ọmọ òdú èké ní Ìjẹ̀bú Òde kọ́ máa fẹ̀kùn wájà kọ́ máa fẹ̀nu bá ẹ jẹ́ o kọ́ máa fẹ̀nu bá ẹ jẹ́ Ajíbọ́lá Jímsìn èèyàn Máyégún èèyàn Gbẹ́ni ọjà ọmọ arógbó ń so kọ́ máa fẹ̀nu bá ẹ jẹ́ o kọ́ máa fẹ̀nu bá ẹ jẹ́ Egbe Obaneye àwọn ayé ẹlẹ́nu rẹ̀ sọ kọ́ máa fẹ̀nu bá yín jẹ́ ọmọ òdú èké ní Ìjẹ̀bú Òde àwọn ayé ẹlẹ́nu rẹ̀ sọ òdú èké nílùú Ìjẹ̀bú Òde 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 òdú èké gbogbo ọ̀pẹ bí alẹ́ kò ní bàjẹ́ àwọn tèmi ní Kẹjà òdú èké nílùú Ìjẹ̀bú Òde òdú èké owó ló ń bọ̀ wá o máa bọ̀ ká máa bọ̀ wá o òdú èké o ọlá ló ń bọ̀ wá o já Wàsíù mi Wàsíù mi ọmọ òdú èké o òdú èké ní Ìjẹ̀bú o ṣá máa bọ̀ wá 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 o máa bọ̀ 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 ọlọ́mọge skipi ìwọ làwọn kì í. mo ká síwájú ẹgbẹ́ Ọpẹ́yẹmí Ibrahim mi o US connection àbúrò ìyá ẹgbẹ́ wà ní mo kí ẹ o Ọpẹ́yẹmí ò máa pè o Ọpẹ́yẹmí Ibrahim aṣíwájú ni ẹ ò máa ní dọ̀là rẹ̀ yìí o. aṣíwájú ẹgbẹ́ aṣíwájú ẹgbẹ́ mo kí ẹ Ibrahim aṣíwájú ẹgbẹ́ ni ẹ ò máa ní dọ̀là rẹ̀ yìí aṣíwájú ẹgbẹ́ mo kí Ibrahim aṣíwájú ẹgbẹ́ abèsúnmọ́ mi torí Ọlọ́run aṣíwájú ẹgbẹ́ mo kí Ibrahim aṣíwájú ẹgbẹ́ mo kí Ibrahim Ibrahim mo kí ẹ o aṣíwájú ẹgbẹ́ ó tilẹ̀kùn wọn bàbá wọn ó fi gbọ́ kọ́rọ́ pamọ́. ọkọ̀ Adédọ́lápọ̀ ó tilẹ̀kùn mọ́ bàbá wọn ó ní ọkọ̀ Western mi ọkọ̀ Adétọ́lápọ̀ mi ó tilẹ̀kùn mọ́ bàbá wọn ó ní mo ní ó tilẹ̀kùn mọ́. aṣíwájú máa gbọ́ bí mo ṣe ń wí Ibro Ọpẹ́yẹmí gbogbo ara mo fi ń kí ẹ o Ibro connection. káàbọ̀ sí Nàìjíríà gbogbo ara mo fi ń kí ẹ Ọpẹ́yẹmí ò máa ní dọ̀là rẹ̀ yìí o Ọpẹ́yẹmí káàbọ̀ sílé o káàbọ̀ sílé o. èèyàn tún black OTUN-GIWA káàbọ̀ sílé o káàbọ̀ sílé o Ọpẹ́yẹmí káàbọ̀ sílé o káàbọ̀ sílé o Amẹ́ríkà ò ní bàjẹ́ káàbọ̀ sílé o káàbọ̀ sílé o káàbọ̀ sílé o kìíní ọ̀hún kan ẹ káàbọ̀ sílé o ìrètí wa kan ẹ káàbọ̀ sílé o káàbọ̀ sí Nàìjíríà o káàbọ̀
Àsìmúnàláhù àlímọ̀ wà kìlú. Àsìmúnàláhù àlímọ̀ wà kìlú. Àsìmúnàláhù àlímọ̀ wà kìlú. Àsìmúnàláhù àlímọ̀ wà kìlú. Ìnàmọ̀ àmúrù wàràdà sáyé. Àsìmúnàláhù àlímọ̀ wà kìlú. Ọmọ wọn ló dẹ̀ ṣá lárèbé. Ìnàmọ̀ àmúrù sáàdà sáyé. Àsìmúnàláhù. Ọlọ́run ránṣẹ́ màná mi lọ́sàn kan orúkọ. Ọlọ́run ránṣẹ́ màná mi yóò lọ́sàn kan. Bó ti ń mú sọ́mọ pẹ̀lẹ́ sí i. Bẹ́ẹ̀ ló ń polúwa ọba lá. Ó sọ pé láyìnlá o ọba lùwà mi. Ọ̀nà wo ni ìwò gbà? Ọ̀nà wo ni ìwò gbà tóbi? Ọba láwọn bá fi bí àwọn ìbúra yìí mọ́ mi. Ọba láwọn bá sì dáhùn ìbúra yìí. Màá pèsè mìíràn bàṣírà o wà nímọ̀ wọ̀nyí. Sẹ́mìíràn bàṣírà o wà nímọ̀ wọ̀nyí. Sẹ́mìíràn bàṣírà o wà nímọ̀ wọ̀nyí. Sẹ́mìíràn bàṣírà. Samira Basira o walimo waya. Samira Basira. Àtọ̀dá dẹ̀ sí ni wọ́n wáyà ìjó ọ̀hún dànsẹ́ o. Sórí ìdí èyí, mo wá yálé bàbá ẹgbẹ́ Ọ̀túnba Báyọ̀dé Fákóredé. Aláṣẹ Pẹpẹ Sako skin care organic products ìyẹn bàbá ẹgbẹ́ Ọbaneye kìnnìkan kò ní ṣe yẹ. Kìnnìkan kò ní ṣe yín ayé kan kò ní pa yín. Ọ̀túnba Káyọ̀dé Fákóredé. Aláṣẹ Pẹpẹ Sako skin care bàbá ẹgbẹ́ Ọbaneye. Aláṣẹ Pẹpẹ Sako skin care organic products. Ṣọlá mi tọ́jú ìyá ẹgbẹ́ ẹ má jẹ́ kó lè lálejò o. Ẹjọ́ gbọ́ ohun tí mo ń sọ Àtọ̀dá dẹ̀ sí ní Ìdẹ́kunlé. Ṣé ni kẹ́ máa já sí ní kọ̀ọ̀kan. Rashidatu Sani yeye wa ọjọga jọga orílẹ̀ yeye wa sọ́ni Ọláyínká mi gbogbo ara ọmọ mi ń kí yeye wa sọ́ni ẹ sábà mi tọ́jú ìyá ẹgbẹ́ wa ni ìyá ẹgbẹ́ Ọbaneye. Yeye ẹgbà fọ́ní sọ́ni aya Collins l'Amẹ́ríkà o. Yeye ẹgbà jọ̀gá orílẹ̀ kìnnìkan kò ní ṣe yẹ ayé kan kò ní pa ẹ. Ìyá ẹgbẹ́ Ọbaneye yeye bíjọba wà lẹ́sẹ̀ ó yá jẹ́ ká jọjọ. Bíjọba wà lẹ́sẹ̀ o bá mi tọ́jú bàbá ẹgbẹ́ wa Ọ̀túnba Káyọ̀dé mi o. Ọmọ Fákóredé mi o. Aláṣẹ Sako skin care mo kíyẹ o. Aláṣẹ Pẹpẹ Sako skin care organic products jẹ́ ká jọjọ. Bàbá mo kíyẹ o. Bàbá ẹgbẹ́ owó wa. Yeye wa o Ọláyínká Rashidatu Wenire Sọ́ni aya Collins
ìyẹn ní Maryland lamẹ́ríkà o Amẹ́ríkà ló ń gbé bẹ́ẹ̀ ni yọ mẹ́sàn-án wọlé. bẹ́ẹ̀ ni yọ mẹ́sàn-án wọlé gbọ́ bara mú mi kí ẹ yọ mẹ́sì ẹ ṣàmọ́ bá mi tọ́jú ìyá ẹgbẹ́ Ọláyínká Collins. Èrè ọba o èrè ọba o ẹ má ogún fowórà ní. aláṣẹ Trendy Fashions. Èrè ọba o Trendy Fashions worldwide. Èrè ọba o ẹ má fọ̀rọ̀ èrè ọba ṣàwádà o. Èrè ọba o èrè ọba o ẹ bá mi tọ́jú bàbá ẹgbẹ́ Ọ̀túnba Káyọ̀dé Fákórédé bàbá ni bàbá ń jẹ́. Èrè ọba o ẹ má fọ̀rọ̀ èrè ọba ṣàwádà o. Èrè ọba o. Ọmọge wá ń jó, ọmọge wá ń jó, ọmọge wá ń jó, ọmọge wá ń jó, ṣukuṣuku pam pam, ṣukuṣuku ṣukuṣuku pam pam, jójó àtọ̀dá dẹ̀ sí ní ọmọge wá ń jó. Jójó àtọ̀dá dẹ̀ sí ní ọmọge wá ń jó. Ṣukuṣuku báun báun ẹni tó bá wù ló bẹ́. Ṣukuṣuku báun báun ẹni tó bá wù ló bẹ́. Ọ̀túnba Fákórédé jójó àtọ̀dá dẹ̀ sí ní ọmọge. Ọ̀túnba Fákórédé jójó àtọ̀dá dẹ̀ sí ní ọmọge. Kúrò lọ́nà jẹ́ kán jójó àtọ̀dá dẹ̀ sí ní ọmọge. Ṣukuṣuku báun báun. Bàbá ẹgbẹ́ òun jójó àtọ̀dá dẹ̀ sí ní ọmọge. Ọmọge wá jó, ọmọge wá jó. Ṣukuṣuku báun báun ẹni yóò bá wù ló bẹ́. Bísí èèyàn mi dáadáa ni gbogbo ara mọ́ mi ń kí ẹ kò ní bàjẹ́ Ọlọ́run àánú lẹ̀ rí gbà adé orí ọ̀kẹ́ àánú lẹ̀ rí gbà o adé orí ọ̀kẹ́ àánú lẹ̀ rí gbà adé orí ọ̀kẹ́. Fún iṣẹ́ máa fẹ́ máa dúgbò mi ni ọ̀ máa dúgbò mi ni olórí ọmọba gbogbo mòrú kò ní bàjẹ́ Ọlọ́run. Fún iṣẹ́ máa fẹ́ o máa fẹ́ gbàdúrà òbí bá ń gbà lórí ọmọ o olórogún àwọn ayé aṣọ oògùn ni òdẹ̀gbẹ̀kọ́ iṣẹ́ aláwùrà ni Kudus Babátúndé mọ̀ kí ẹ adé orí ọ̀kẹ́. Ẹ bá mi tọ́jú ọ̀gbẹ́ni ọjà Abdulaziz mo kí ẹ adé orí ọ̀kẹ́. Àti Máyégún ẹgbẹ́ Máyégún ọmọ mọ́yẹ gẹ́sọ̀ ọmọ Bàkásálí Tápọ̀lá Ògójì nílé bàbá mi bìdí pọ́tẹ́ mọ́lẹ̀ nílé bàbá wa. Bá mi tọ́jú bàbá alájẹ́ owó lábí Múrítàlá mo kí ẹ ọmọ dáadáa àánú lórí bá adé orí ọ̀kẹ́. Àánú lórí bá adé orí ọ̀kẹ́. Ẹ bá mi tọ́jú Yọ̀mí Quadri ẹ tọ́jú Saheed Ọlárẹ̀wájú. Nẹ́yà Táíwò
ọmọ jáde sinmi òun ṣá ni wọ́n jẹ́ Táíwò Kẹ́hìndé ẹ ò mà ní dọ̀la rẹ̀ yín o. Táíwò Kẹ́hìndé ẹ sì ní sùúrù náà eré ẹgbẹ́ là ń ṣe ẹ jẹ́ ń kí gbogbo ọmọ ẹgbẹ́ náà kó má lọ dọ̀rọ̀ sí mi lọ́rùn o torí pé mi náà amúlùdùn ẹgbẹ́ tọ́ba làṣọkùnrin Akile-Ijebu àtọ̀dá mi dẹ̀ sí Adékúnlé. Báṣọ̀run àgbàlagbà oyè o Ọlátúnjí nẹ́yẹ o ẹ tọ́jú nẹ́yẹ Adéfàlà Adétáyọ̀ Àtàláwíyé wá sí omi nẹ́yẹ kúkú Adéníyì ọmọ kúkú ní Ìjẹ̀bú Òde wúrà dòdò ń dá wà agbákurukú di kámọ́ra o. Agbákurukú di kámọ́ra o ọmọ kúkú ní Ìjẹ̀bú Òde gbogbo ara mọ́ bí n kí ẹ Adéníyì yóò ṣe owó mélòó ló ní tó fọmọ kúkú ṣe lé. Etí inú àánú lẹ́rìn gbà adé orí yọ. Lẹ́yìn ogun bọ̀ wálé Adédàpọ̀ ẹ bá mi tọ́jú Ganiu lẹ́yìn Ọláwálé Ọ̀yọ́ àbúrò tí máa tọ́ dáadé sí nínú kíẹ́kíẹ́ Ọláwálé òníyàn kú òníṣọ́kú mọ́ mi lójú Ọ̀yọ́ kí ni kọ́kọ́ òní ṣe ẹ́ èèyàn dúṣì. Ọláwálé wa o Ọ̀yọ́ Ọláwálé mi o ẹ má fọ̀rọ̀ Ọláwálé mi ṣàwádà o Ọláwálé mi o Ọ̀yọ́ ọkọ Adéjọkẹ́ mi o ọkọ olórí Àyìnbá ọkọ Adéjọkẹ́ mi o èèyàn dúṣì ẹ má fọ̀rọ̀ Ọláwálé mi ṣàwádà o ọkọ Adéjọkẹ́ mi o. Lẹ́yìn ogun bọ̀ wálé àti Táíwò Ọládúnjọyè o àti Francis ọdún tán àtọmọtáyọ̀ mọ́sùrò ní Ìjẹ̀bú Òde mọ́sùrò ní Ìjẹ̀bú Òde ẹ̀yin lọ́mọ ìyá súnà á níbírè má tọrọ aṣọ àlòsọ má lọ sí àná mọ́sùrò ní Ìjẹ̀bú Òde tiwa ẹ tọ́jú Ahmed asúnimàmà sọ̀rọ̀ lọ́hùn gbogbo three wheel balance gbogbo tricycle ṣíàmọ mọ́rúwá Lagos garage ìyẹn ní Ìjẹ̀bú Òde ẹ̀yin jẹ gbádùn dáadáa ọmọ asúnimàmà sọ̀rọ̀ lọ́hùn ọmọ executive governor Dàpọ̀ Abíọ́dún èèyàn fẹ́lẹ̀ ní Ìjẹ̀bú Òde asúnni ẹ̀yọ́ Lámídé ẹ̀yọ́ Númídé ọmọ Ògún náà ẹ̀yọ́ Lámídé ẹ bá mi tọ́jú Ọláìdé Yẹ́sìrù o ẹ tọ́jú Yẹ́sì òṣìbọ̀ wálé ẹ bàtà tẹ̀sínú ṣàgbó ẹ̀yìn èèyàn mi
bí ọba sọtẹ bàbá ta akéwèjẹ gbẹnu náwó alẹ́ bàtà tẹ̀ sínú ìṣàgbó ohun ẹ̀yìn èèyàn mi bí ọba sọtẹ bàbá yèyé akéwèjẹ sọ pé bàtà tẹ̀ sínú ìṣàgbó ẹ̀yìn èèyàn mi bí ọba sọtẹ akéwèjẹ sọ fún wọn pé kọ́ máa bọ̀ tẹ̀ ṣe o kọ́ máa bọ̀ tẹ̀ akéwèjẹ o sọ pé kọ́ máa bọ̀ tẹ̀ ṣe o kọ́ máa bọ̀ tẹ̀ ṣe o ọlọ́run ọba òbẹ kọ́ máa bọ̀ tẹ̀ ṣe o kọ́ máa bọ̀ tẹ̀ ṣe o ọlọ́run ọba òbẹ. mo sì wà lórí dúṣì ọmọ òṣìbọ wálé àbúrò tèmi àtọ̀dáde sí ní ìdẹ́kulé òun ẹlẹ́nu ló lè sọ àkàlà bá jí lóró ó yá bọ̀bọ̀ dúṣì o bọ̀bọ̀ dúṣì. bọ̀bọ̀ dúṣì o bọ̀bọ̀ dúṣì ọmọ òṣìbọ wálé bọ̀bọ̀ dúṣì òun ẹlẹ́nu ló lè sọ bọ̀bọ̀ dúṣì dúṣì òun ẹlẹ́nu ló lè sọ bọ̀bọ̀ dúṣì dúṣì dúṣì. èèyàn ta ni. wọ́n rí nǹkan kan wọ́n àti rí kankan ẹ má bá wí ẹ má bá jàsẹ̀ ìjọ. lójó. wọ́n rí nǹkan kan wọ́n àti rí kankan ẹ má bá wí ẹ má bá jàsẹ̀ ìjọ. lójó. Òrèrè má rè díẹ̀ ìjó lójó. ẹ má bá wí ẹ má bá jàsẹ̀ ìjọ. lójó. Òrèrè má rè díẹ̀ ìjó lójó. làkàsàrà gbogbo jẹ làkàsàrà Àkàsàrà gbogbo jẹ́ ẹyà làkàsàrà gbogbo jẹ àkàsàrà gbogbo jẹ́ màlá óyà làkàsàrà gbogbo jẹ o àkàsàrà gbogbo ọ̀gá wa làkàsàrà gbogbo jẹ àkàsàrà gbogbo jẹ́ ọba làkàsàrà gbogbo mú àkàsàrà gbogbo ọba lẹyẹ làkàsàrà gbogbo jẹ o àkàsàrà gbogbo jẹ́ ọ̀tún bàbá kórè ní bàbá àgbà ní bàbá ń jẹ àtúnfiṣẹ́ òkúrọ̀ ọmọ oníṣẹ́ fàyà tí bàbá ní bàbá ń jẹ o bàbá Egbe Obaneye mo recognize president ọ̀tún bàbá kórè ní o bàbá Egbe Obaneye bàbá ní bàbá ń jẹ gbogbo lé ní kíyìn gbogbo ẹgbẹ́ pátápátá àwọn ọmọ yín àwọn ọmọ alálùbáríkà o. ajá kan kì í jámọ́ lẹ́yìn ẹkùn o wọn ò ní sọ́kù mọ́ yín lójú ẹ máa rọ́kọ̀ náà tù lágbára ọlọ́run ọba bàmí àgbàlagbà òye sọ pé kí nìkan ò lè ṣe o. wọ́n rọra sọ̀rọ̀ wá. ògùn lọ ti ṣe gbogbo ẹ kí wọ́n ní ṣe ògùn lọ ti kà ọ́ máa ṣá ẹ kí wọ́n ní bàbá já. èrò tó ń lọ sí ilé ìkánú o ẹ kí wọ́n nílẹ̀ kánú. èrò tó ń lọ sólù yọ̀lẹ́ o onílẹ̀ o èrò tó ń lọ sólù yọ̀lẹ́ o onílẹ̀ akínyàdé onílẹ̀ omi akínyàdé onílẹ̀ omi ọ̀tún bàbá kórèdé bàmí ọkọ̀ náà fi sá ọkọ̀ ajá náà fi sá ọkọ̀ ajá náà fi sá tó wáyálé kìíní kan ní ṣe yẹ ayé kan kò ní pa rẹ ajá náà fi sá tó o ó yà ń bọ́ ní láti ilé ètò lè jẹ́ sẹ́yìn ọdún rọ̀gbọ̀ kan nígbà tó ṣòro. ó bá dé kò yẹ ká bá mi rẹ̀ o. ó yẹ kó ní láti lè lè tó nílẹ̀. tẹ́rí bàbá ọkọ ìyàwó aláṣẹ́jù tẹ́rí ní bàbá ọkọ̀ tiẹ̀. obìnrin tó bá ń pọ́ ọkọ lé. ìyàwó tó bá ń gbọ́kọ̀ lé orúkọ. parí ìrọ̀rùn o lọ fi sáàrin ìrọ̀rùn nínú ilé ọkọ̀.
aláwàkí 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 ọlọ́run ló Obaneye aláwàkí. Wọ́n ní kí gbogbo àwọn olóríire káàbọ̀ sí ìpàdé tó bá jẹ́ olóríire pàtẹ́wọ́ fúnra ẹ̀. Àlọ́jọ́ mùsùlùmí àsọ̀rọ̀ púpọ̀ lẹ́ni afẹ́ṣiṣẹ́ bó ti yẹ ká ṣe ni. Ẹ má fojú ọmọ ẹgbẹ́ wò ní o, MC ní nílé ní gbogbo iṣẹ́ ni. Olóríire tó bá wà bí pàtẹ́wọ́ fúnra ẹ̀ dáadáa. Àwọn Royal Sister Club kọ̀ọ̀kan lólóríire tí mo ṣe rí. Lórúkọ tí wọ́n látúbọ̀ sún wọn ni kí pírẹsidẹ́ǹtì wa ẹwà ìgbé lágbára ọlọ́run ẹgbẹ́ yóò ní tú kí wá kí yí dáadáa kí wá kí yí wọ́n wá ní ẹgbẹ́ mi bẹ́ẹ̀ ṣe rí àti Friday láti ń ṣiṣẹ́ bọ̀ wọ́n ní kí wọ́n ní kí gbogbo ọmọ ẹgbẹ́ Gíwá ní kí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá kí wá pé àkú ọmọ ṣe o. Ìpè lágbára ọlọ́run ọjọ́ ayọ̀ wa kò ní bí bàjẹ́ àmín ẹ ṣàmín. Mo kí ọ̀tún Gíwá ẹgbẹ́ Ọ̀túnba Àjàyí Babátúndé Peter tó black aláṣẹ Ajah Farms Auto Nigeria Limited. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n gbogbo wa láti United Kingdom wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé aṣọ ìwọ ò ní fàyà o pàápàá jùlọ àwọn àlejò wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ wa. Bákan náà lórúkọ ETA-GIWA Sàmọ́sá gbódù òpó tó pé lérò báyìí ọ̀kan ṣoṣo àràbà tí mi gòkè jìjìjì adára lè dá lórí ẹ̀ṣẹ̀. Ọmọọba Adéyẹmí Ismail Adéwálé lórúkọ wọn kí gbogbo wa káàbọ̀ àti gbogbo àwọn àlejò wọn àti àwọn ọmọ ẹgbẹ́ wọn ní ká dúpẹ́ lọ́wọ́ wa bí ẹ ṣe. Ẹ jọ̀ọ́ nígbà tí mo ti kí Gíwá tí mo ti kí ọ̀tún mo ti kí ẹ̀dá bí mi tiẹ̀ tí ìdárúkọ mi àpọ́nlé tí mo nífẹ̀ẹ́ pé ẹ jẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ kó lọ jókòó. Please, distinguished guests, ladies and gentlemen, let everybody sit down. Agbo sọ̀mọ̀rí la wà, gbogbo tébù ló ti ní táàgì. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká jókòó àti jíjẹ àti mímu àti sísun àti bíbọ̀ gbogbo ẹlẹgbẹ́ ṣètò ẹ̀ lágbára ọlọ́run ojú òní ti wá. Wọ́n ní bí ò bá sí igi lẹ́yìn ọgbà lè dàwó. A dúpẹ́ fún àwọn igi lẹ́yìn ọgbà Egbe Obaneye Omooba Okunrin Akile-Ijebu lágbára ọlọ́run gbogbo àwọn igi lẹ́yìn ọgbà wa wọn ní ṣubú o. Àkọ́kọ́ nínú igi lẹ́yìn ọgbà bàbá ẹgbẹ́ owó Ọ̀túnba Káyọ̀dé Fakorede Victor dádì ó ti ẹ̀ jẹ́ pé èmi àti níjọra lágbára ọlọ́run àti tètè mọ iye. Can we please put our hands together for bàbá ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ni mò ń wò èyí tẹ́ ẹ̀gbà tẹ́wọ́ mò ń wò yìí. Ẹ jẹ́ ká pa àtẹ́wọ́ fún bàbá ẹgbẹ́ dáadáa ní gbogbo Akile-Ijebu. Egbe Obaneye Omooba nìkan ọkùnrin Akile-Ijebu ní bàbá ẹgbẹ́ wa jókòó tì wá
láti ìbẹ̀rẹ̀ títí débi tá a dé yìí dádì ọlọ́wọ́ nígbà yìí lọ́wọ́ wa nígbà tẹ́ ẹ bá ṣe 95 years birthday tí mọ́mì bá sọ pé àwọn ti fẹ́ rìtáyà mo kà mọ̀ pé wọ́n wà rìtáyà nígbà lọ́lọ́. Thank you for always being there. Mommy, you are a huge pillar of support. On behalf of all of us, we are saying thank you. Thank you for supporting our daddy. And thank you for being a good mommy to us. We love you, God bless you, man. And to all my siblings, God bless you. We love you. Thank you, God bless you. Ìyá Egbe wà nítòsí, Akile-Ijebu wà nítòsí, àwọn ìdílé ní ọgbà wa nìyẹn. Ìyá Egbe owó, Yèyé Ẹwà Ọláyínká Sọ́ni lágbára Ọlọ́run. Màmá náà ní tètè kú tó bá sọ pé ìyá Egbe tó náwó tó nára tó tún ráyè àwọn ọmọ ẹgbẹ́ ìyá Egbe wa ni lágbára Ọlọ́run iṣu ẹ̀ṣẹ̀ ò ní gbà wọn lọ́wọ́ wa. Bí ìyá Egbe ò tiẹ̀ sí bí Títílayọ̀ ti wà bí ọmọ ìyá Egbe ẹ bá mi pàtẹ́wọ́ fún Títílayọ̀ ọmọ ìyá Egbe, the beautiful daughter of ìyá Egbe is here. Wọ́n lọ change aṣọ gẹ́gẹ́ bá a ṣe mú Akile-Ijebu wa wọn ò fọ̀rọ̀ wa ṣeré gbogbo bí ni màmá wà márùn-ún a máa change aṣọ lẹ́nu torí tiwa wọ́n ti ní àwọn olóbi kankan after party tá a máa bẹ̀rẹ̀ láago 11 látọ̀ táwọn ìyàwó wa bá ti lọlé Akile-Ijebu ní àwọn adúró tiwa ẹ̀yin ìyàwó ilé àṣẹ after party o a fẹ́ ṣe meeting ẹgbẹ́ ni mo mí so gbogbo mọ́mí Francis olórí Sàmọ́sángúdù tó bá ti di 6:35 ìyàwó dáadáa ti gbọ́dọ̀ wà nílé o ẹ máa lọlé ẹ máa ti jó. wọ́n ti gba ti ẹsẹ̀ kámẹ́rà ọlọ́wọ́ aṣọ ẹlẹ́sọ nígbà tí balógun bá fi máa dé ayọ̀ ló máa bá ẹrù ẹ̀ bó ṣe di síbẹ̀ ló ṣe máa bá àdúgbò ẹ̀fọ́ lọ. mo kí gbogbo ọmọ ẹgbẹ́ pàápàá jùlọ àwọn olóyè mo bẹ̀rẹ̀ kíkìlì láti ọ̀dọ̀ aṣíwájú ẹgbẹ́ aṣíwájú Opeyemi Isiaq Ibrahim ẹjọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fáṣíwájú ẹ bá mi pàtẹ́wọ́ fáṣíwájú dáadáa nítorí ẹgbẹ́ yìí ni aṣíwájú ṣe fò láti Amẹ́ríkà 2 days lọ́nà nínú plane Ọlọ́run tó ti fún yín débi láyà tàbí àdá yín padà mo kí ìyàwó aṣíwájú màmá dáadáa ni wọ́n obìnrin tí ò bínú òótọ́ pé ọkọ̀ fún ìṣá olórí aṣíwájú ẹgbẹ́ ìdíje tẹ́kọ̀ọ́ tí wọ́n bá yàwó èèyàn mọ́ yìí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn dáadáa. Thank you, God bless you. We love you, man. Mi ò gbàgbé pé mi ò introduce ìyàwó ETA-GIWA ó níbi tí mo orin àsàlátù mo fẹ́ fi gbé ìyàwó ETA-GIWA dìde mo sì fẹ́ rántí orin yẹn láti ibẹ̀ mo lọ sí ọ̀dọ̀ olórógun bí Giwa ṣe ní kí n tó ní máa ṣe tó ìka tó máa tọ́ sínú àfihàn olórógun ẹgbẹ́ wa ó ní tètè kú kàkà kó kú àwọn ọ̀tá ẹ̀ náà máa kú olórógun ẹ̀bùn olúwa fún iṣọ́ máfẹ̀ ẹ bá mi pàtẹ́ fún olórógun ètùtù ẹ̀jẹ̀ náà lè yí olórógun ẹgbẹ́ agbára ọlọ́run ọjà ẹ tó ń tà wàràwàrà kò ní kú lọ ẹ má ti fún mi lówó olórógun má ti bọ̀ wá mi ì tí ì fẹ́ gbowó sí mi ì tí ì fẹ́ gbowó Alhaji Babatunde Kudus Azan ṣé wọ́n ti débi Basọ̀rọ̀ ayélujára Bajuwara Chief Bajuwara ṣé Basọ̀rọ̀ ti dé wọ́n pè mí pé àwọn ti dé ṣàkíyàn ṣé wọ́n ti débi Basọ̀rọ̀ Babatunde Kudus Azan ṣé wọ́n ti dé wọ́n ti dé ẹjọ́ ẹ bá mi pè wọ́n fẹ́ mọ́ nítorí wọ́n ti fẹ́ sọ ẹ bá mi pè Basọ̀rọ̀ lágbára ọlọ́run ẹ̀rọ máa máa lé láti bẹ̀ mo lọ ọ̀dọ̀ ọ̀gbẹ́ni ọjà ẹgbẹ́ ọ̀gbẹ́ni ọjà tó
jẹ́ pé gbogbo ọjà ọwọ́ ẹ̀ ló wà lágbára Ọlọ́run àjọṣepọ̀ gbogbo nígbà. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ̀gbẹ́ni ọjà Abdul Aziz Eze. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ dáadáa. Ọ̀gbẹ́ni ọjà dà. Ọ̀gbẹ́ni ọjà sọ́wọ́ bí. Tí ọ̀gbẹ́ni ọjà bá wà bí ẹ̀jẹ̀ ní kọ́ńtì ní kọ́ńtì tí wọ́n sọ àwọn ẹgbẹ́ àti gbogbo àwọn ìlú. Ọ̀gbẹ́ni ọjà wọ́n sí bí tọ̀. Láti bẹ̀ mo lọ lọ. Láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni ọjà mo lọ ọ̀dọ̀ Máyégún ẹgbẹ́ wa tọ́lọ́hún fi jẹ́kẹ́gbẹ́ máa Máyégún ẹgbẹ́ òní dàrú lórí yín. Mo kí ọmọọba Kàsálí Fẹ́mi aláṣẹ Classfem Communications ní Ìkẹjà nílùú Èkó. Ẹ bá mi pa àtẹ́wọ́ fún Classfem dára. Máyégún kò ní bàjẹ́ fún yín títí láéláé. Ẹ pàtẹ́wọ́ fún Máyégún. Ojú òní tì í àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ títí láéláé. Kò ní jù báyìí lọ nísìnyí àṣepadà bọ̀. Mo kúrò lọ́dọ̀ Máyégún mo lọ ọ̀dọ̀ Babalájé ẹgbẹ́ Babalájé Owólabí Ògún tí mẹ́yìn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Babalájé dáadáa. A kí yín káàbọ̀ àti gbogbo àwọn àlejò yìí. Ẹ ṣé ẹ kú ìfẹ́ lórúkọ ẹgbẹ́. A kí yín dáadáa. Madam kọ́ sí wọ́n wà pé yèyé Babalájé ẹ̀júwọ́ ẹ bá wà bí ẹjẹ́ rí yìí. Gbogbo owó títí wá ní kí n fáwọn ìyàwó olóyè ní ìrẹ́ nìkan kan nù wọn kò sí wàhálà. Ẹ ṣé láti ibẹ̀ mo kí Bákíwádára ẹgbẹ́ tiwa. Ní ayé àtijọ́ wọ́n máa ń sọ wípé Bákíwádára kò lẹ́nu ẹgbẹ́, ṣùgbọ́n ní ẹgbẹ́ tiwa olóríire alálùbáríkà sọmọrí èèyàn ẹni kúkúrú tó pẹ́ ní gígùn ránṣẹ́ ló jẹ Bákíwádára. Ó sanwó tabua, ó ṣèrànlọ́wọ́ tó pọ̀ fẹ́gbẹ́ lágbára Ọlọ́run a máa ràn Bákíwádára lọ́wọ́. Bákíwádára Rájí Ibrahim aláṣẹ Roy Photography. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wa dáadáa. Bákíwádára ẹ̀yin dà. Bákíwádára ẹ ṣé ojú òní tì í. Mo ti rí yèyé Bákíwádára lágbára Ọlọ́run. Ẹ ti rù láyọ̀, ẹ máa sọ láyọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àwọn òní èèwọ̀ bọ́fì sẹ̀mó bọ́fì sáàfù ẹ̀wà àwa máa jẹ́. Bọ́fì kọ́kọ́rẹ́ bọ́fì sáàfù bírèdì àwa máa jẹ́ àlè. Àkọ́kọ́ tá a máa ṣe lẹ́yìn òun ní ìjà ewé oyè ní àwọn olóyè lórí. Ṣùgbọ́n ká tó ṣe ìyẹn ẹ jẹ́ kí n pe àfáà wa àfáà àgbà nínú ẹgbẹ́ fún wa gba àdúrà ìbẹ̀rẹ̀ fún wa. Ladies and gentlemen, join me as I welcome Fadilatul Sheikh Al-Fada Abdulwasir Aláwìyé ọlọ́pàá ẹgbẹ́ kí wọ́n máa bọ̀ níwájú kó wá gba àdúrà fún. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Aláwìyé. Aláwìyé Wasiu, wherever you are, please come forward and give us an opening prayer.
Wàsíù Aláwìyé tí kò bá sí bí kí olùṣọ́ Kẹ́lá tí wọ́n máa bọ̀ níwájú wọn. Olùṣọ́ Kẹ́lá Joseph ẹjọ́ máa bọ̀. Egbe Obaneye Omooba Okunrin Akile-Ijebu wàláì olórí ni wá. Àwọn ikọ̀ la máa ń bá ṣe DJ license mọ́kí ẹ̀dá àdàkà àbọ̀sára wa. Ladies and gentlemen, it is time for opening prayer. Shall we all stand up, remove our cap for an opening prayer? Thank you. Orúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run àti ìjà sí ìyàgbé ìjákulọ̀ ẹ̀dùn ọ̀fẹ́ wa. Adúpẹ́ lórí Egbe Obaneye Omooba Akile-Ijebu. Adúpẹ́ fún ìtí ẹ̀sìn ìyàgbẹ́ tí ẹ bá dé. Adúpẹ́ tẹ̀ ṣe wà lọ́rùn lọ ọ̀fẹ́ wa. Lórí bàbá ẹgbẹ́, ìyá ẹgbẹ́ Akile-Ijebu àti gbogbo àwọn ọ̀tọ̀kùn ìkúlẹ̀ ẹ̀gbá ọ̀yẹ́ wa. Bàbá afẹ́gbẹ́ náà ní lọ́wọ́ orúkọ Jésù lẹ́gbẹ́ ìṣàkóso. Gbogbo ọmọ ẹgbẹ́ nínú Akile-Ijebu lórúkọ Jésù má jà lọ sọ. Orí ọ̀fẹ́ yìí kò máa bá ogun ọgbẹ́. Hallelujah, Jésù Olúwa tó ń bọ̀. Ẹjọ́ báńkì pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ ẹwà kí ẹ fún bàbá ẹgbẹ́ wa jókòó kò sí yín ẹjọ́ ojú òní ti wá o ní ṣètò tẹ́lẹ̀ fi pé mọ́ bí lé mi o. Akíwá káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò ń tẹ̀síwájú ní báyìí Àkànjí lórúkọ mi MC Dushi NFR fún àǹfààní àwọn tí ó bá mọ̀ bí. Àwa dúpẹ́ fún Ọlọ́run wípé ohun ọdún wa ní ọdún yìí Ojude-Oba 2024 abẹ́ Ọlọ́run ohun wa ní ẹ̀lẹ́ ìgbàgbọ́ Ọlọ́run àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àti ẹbí àti ará káwọn sọ̀rọ̀ ẹ bá mi ṣe àmín ṣe. Now moving on with the program, the next thing is installation of ETA-GIWA. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé a fẹ́ já ewé oyè lé àwọn olóyè lórí léni ẹni àkọ́kọ́ tá a lè máa pè òun náà ní olórí náà forí fún. Nígbà tí a bá pe ETA-GIWA kí ìyàwó wọn ìyàwó alálùbáríkà Alhaja Ganiat Aya Adeyemi ọmọ Mùsùlùmí tí wọ́n máa bọ̀. Bàbá ẹgbẹ́ ò decorate ETA-GIWA nígbà kan bá decorate wọn tó take oath àwọn máa pe àwọn olóyè tó kù. Olùṣọ́ Joseph, please come forward. I need your attention. Fasasi Ahmed, whenever you have, please come forward. Thank you.
Tí a gbọ́dọ̀ fi ọwọ́ tí yín wọ̀ yìí Samosangudu èyí náà ẹ tí lè jókòó ẹ máa bọ̀ báyìí ẹ súnmọ́ bí ẹ fèsì ẹ jọ gbogbo àwọn àlejò wọn ẹ jẹ́ ká máa bọ̀ lọ́wọ́ ẹ̀yìn wọn gbogbo àwọn àlejò tá a bá wọn wá ẹ jẹ́ ká wá sí ọwọ́ ẹ̀yìn báyìí lágbára Ọlọ́run ayọ̀ lẹ fi débi ayọ̀ ni máa padà sílé yín. Cameraman jọ gbé kámẹ́rà dáadáa o. Ní àṣẹ Gíwá Ọlátúbọ̀sún OREAGBA ẹ jẹ́ kí wọ́n kámẹ́rà láyé gbọ́ ẹ bá mi sóṣìà ẹsẹ̀ ẹgbẹ́ wọ́n máa ṣe fi jókòó. Ní àṣẹ Gíwá Ọlátúbọ̀sún OREAGBA wọ́n ní kí a fi ETA-GIWA jẹ lẹ́nu wípé wọ́n ká ojú òṣùwọ̀n abẹ́gbẹ́ ní iwájú Ọlọ́run àti iwájú yín láṣẹ Gíwá àti gbogbo àwọn táwa gbé tàbí fi ṣe eléyìí wọ́n ní wọ́n ká ojú òṣùwọ̀n gbogbo nǹkan tó yẹ kó ṣe láti bẹ̀rẹ̀ títí dé òpin ni wọ́n ti ṣe ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn dáadáa gbogbo wa tá a tẹ̀lé wọn wá ẹni tá a bá wá alápọ̀nlé èèyàn ni ẹni tó tọ́ ni ẹni tó dẹ̀ mọ ẹ̀tọ́ ni wọ́n ẹ̀fún díẹ̀ yìí a máa gbé oyin yẹn fún wọn a ní gbowó lọ́wọ́ yín ṣùgbọ́n a fẹ́ mọ ìhà tó kọ sí yín ṣùgbọ́n kẹ́ ẹ tó ṣe yẹn. Gbogbo ẹgbẹ́ ẹ jẹ́ ká gbọ́ o ẹ jẹ́ ká jọ fetí sílẹ̀ gbọ́ báyìí o àṣẹ Gíwá là ń tẹ̀lé yìí àti àṣẹ àwọn bàbá ẹgbẹ́ àti ìyá ẹgbẹ́ àti t'Awùjalẹ̀ pàápàá. Èmi ETA-GIWA ADEYEMI ISMAIL mo ṣe ìlérí níwájú Ọlọ́run ọba kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gbàgbà ọ̀gbàtẹ̀mọlẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú Gíwá mi Ọ̀túnba Ọlátúbọ̀sún Ọpẹ́yẹmí OREAGBA àti gbogbo ọmọ ẹgbẹ́ Obaneye Omooba Okunrin Akile wípé máa jẹ́ olóòtítọ́ olódodo àti pàápàá jẹ́ olóyè èmi ISMAIL Omooba ọmọ ẹgbẹ́ Obaneye tí ó máa gbé ẹgbẹ́ nìyí ní gbogbo ìgbà àti àkókò Olúwa kó ràn mí lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún ETA ẹ pàtẹ́wọ́ fún wọn dáadáa financial secretary ẹ gbé certificate wọn ẹ gbé fún ìyàwó wọn ìgbé ó ti tọ́ka yìí kí irọ́ wọn ti present kẹ gbogbo owó tó máa gbà síbẹ̀ jẹ́ 150,000 owó yẹn wàá tà tówó yẹn ò bá gbé ẹ̀yin àlejò wọn ò sáìnì wọn gba sátífíkẹ́tì o.
sáìnì oath of office bàbá ẹgbẹ́ ní kọ́ sáìnì wọ́n dẹ̀ ti sáìnì ní báyìí bàbá ẹgbẹ́ certificate fún bàbá ẹgbẹ́ kí bàbá ẹgbẹ́ sà ẹjọ́ ẹ máa bọ̀ níwájú ETA-GIWA ẹ̀yin náà ẹ máa bọ̀ kí ìyàwó wọn dúró sẹ́gbẹ̀ẹ́ wọn ìyàwó wọn kọ́ dúró sẹ́gbẹ̀ẹ́ wọn ó wà gbé ní orúkọ ọlọ́wọ́ ọba ní orúkọ Giwa ẹgbẹ́ Ọ̀túnba Ọlátúbọ̀sún Ọ̀pẹ́yẹmí OREAGBA bàbá ẹgbẹ́ ń present certificate of office fún ETA-GIWA Omooba Adeyemi ISMAIL ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn bí ẹni ọ̀rẹ́ wọn bí ẹ̀jẹ̀ tí mú wọn torí owó ta ní àmàgbà àti ìrì kọ̀ọ̀kan mi ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí thank you very much bàbá ẹgbẹ́ ẹ̀ tí ì lè lọ ẹgbẹ́ fún ìyàwó yìí ẹgbẹ́ fún ìyàwó yìí ó yẹ wá jókòó ẹ ṣí fìlà yìí ẹ ṣí fìlà yìí bàbá ẹgbẹ́ máa dé fìlà yìí àti ìpawọ́ wọn máa dé fún wọn. ní orúkọ Ọlọ́run ní orúkọ bàbá wa Àwùjalẹ̀ ní orúkọ Giwa ẹgbẹ́ bàbá ẹgbẹ́ dé yín ládé yìí oníṣí lórí títí láéláé o. Sàmọ́sá gbọ́dọ̀ ìpawọ́ rèé bẹ́ẹ̀ bá ṣe ń lò àṣẹ ní lágbára Ọlọ́run ẹ̀ ń dúpẹ́ ọmọdé lẹ́fi jóyè ẹ̀fà gbàdúrà lágbára Ọlọ́run ẹ bá mi pàtó fún ọ lẹ́ẹ̀kan sí. ó wá jẹ ETA-GIWA Obaneye Omooba lẹ́nu olùkọ́ fún ọ ìbẹ̀rẹ̀ oríire ni o kò tí ì ṣe mọ́mọ́ láyé o ìbẹ̀rẹ̀ ni o gbogbo tó fẹ́ dé wà débẹ̀ o ayé ò ní di ẹ lọ́wọ́ o àìsàn burúkú ò ní ṣe ò ní tọrọ jẹ o Yorùbá mọ̀ mi ìwà ti jẹ́ ti pẹ́ lọ́wọ́ máa ṣe àbábọ̀ ti jẹ́ ti o a máa jẹ́ ẹni o gbogbo ibi tẹ́gbẹ́ ẹ bá ti náwó kò ní ná ojú kò ní ná ara o a máa jẹ́ ẹni o láti ní ìlọ àṣẹ́kù. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Ó yá ẹjọ́ tẹ̀wọ́ dáadáa Sàmọ́sá gbọ́dọ̀ tẹ̀ bá ti yàgò tọ̀tọ̀ ẹ fún mi lówó ẹ fún mi lówó kí wọ́n máa bọ̀ níwájú ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn o olórogún fún sọ́máfẹ́ ẹ pàtẹ́wọ́ fún wọn àwọn àlejò wọn náà kọ́ pàtẹ́wọ́ ó yá olórogún fún sọ́máfẹ́. Àti olórogún fún ṣọ́káàbọ̀ àti ìyàwó wọn madam ẹni yìí ní ẹjọ́pọ̀ ká má da ẹni dúró olórogún ó yẹ lọ fún fọ́ọ̀mù kan pẹ̀ níwájú bàbá ẹgbẹ́ ẹ̀yà kò yàgbẹ́ old form etí ó ti sùn orúkọ lórí ẹ̀. Àwọn àlejò wọn da ẹ̀sùnmọ́ wọn ẹ jẹ́ ká mọ̀ ní tẹ́ ẹ bá wọn wá àwọn àlejò wọn ẹ̀sùnmọ́ wọn
Adéfúnṣọ́ Ẹ̀bùnolúwa Máfẹ́ ṣe ìrírí níwájú Ọlọ́run ọba kábíyèsí Àwùjalẹ̀ tí ilẹ̀ Ìjẹ̀bú Gíwá Ọ̀túnba Látúbọ̀sún Ọpẹ́yẹmí OREAGBA àti gbogbo ọmọ ẹgbẹ́ Obaneye Omooba Okunrin Akile-Ijebu wípé màá jẹ́ olóòótọ́ àti olódodo àti pàápàá jẹ́ olóyè olórogún ti ẹgbẹ́ tí yóò máa gbé ẹgbẹ́ níyì ní gbogbo ìgbà àti àkókò kí Olúwa kó ràn mí lọ́wọ́. Àmín. Ẹ bá wọn ṣàmì olódodo adémẹ̀tọ́ ni tá a bá ní kẹfún wa ní 1 million ó ti ẹ̀jẹ̀ pé owó MC ni ẹ ti sanwó ẹgbẹ́ ẹ ti sanwó certificate ẹ ti sanwó pàwọ́ ẹ ti san gbogbo owó kàrò owó tẹ̀ máa fún wa owó MC ni ẹni tó bá bá ní í ṣí ọlọ́run àbá ṣí àtọ̀májẹ́ lọ́jọ́ àjọ náà ó yẹ kí ìyá máa. Àwọn àlejò yín wọn ó ti débi owó àwọn tó jẹ́ èèyàn yín èdè la máa mọ̀ wọn sátífíkẹ́tì wọn dà ẹ bá bíbí fún ìyàwó wọn ìyá mọ́mì ẹ̀yẹ ọkọ̀ fọwọ́sẹ̀ pàṣásí ẹlẹ́dàá mi ń wo ẹ̀ o tó bá jí ní owó mi ó yá àǹtí ó yẹ dá sí ẹ fowó sí ó yá wọ́n ti ẹ kó gbogbo ẹ̀ sí Oya, that's it. Èèyàn lóró máàkì ni, èèyàn lóró kò ní. Oya, wọ́n bú. Now, I will invite Yeye Fẹ̀yìntàdé, the beautiful wife of the Giwa, to come and decorate him and present the certificate. Ẹ bá mi bàtà ọ fún yìí. Chief Mrs. Yeye Fẹ̀yìntàdé Ọmọkẹ́yìndé OREAGBA. Thank you very much. Ẹ bá mi gbé tí a kejì tí a gbé tọ̀ wọ̀. Madam, ìyàwó Gíwá ìyàwó Gíwá náà máa decorate ọkọ ní. Thank you. You can see that. Pasasi go. On behalf of Gíwá Látúbọ̀sún Ọpẹ́yẹmí OREAGBA, Yeye Fẹ̀yìntàdé Mrs. Omokeyinde OREAGBA present Olórogún Fọṣọmáfẹ́ this beautiful
certificate on his installation as Egbe Obaneye Omooba Okunrin Akile-Ijebu. Eba mi pàdé. Òun ní ti lọ ẹbí fẹ́ gbà bẹ́ẹ̀ bóyá ẹgbẹ́ fún ìyàwó ẹgbẹ́ jókòó. Ìyàwó ẹ̀bá kọ́ ìṣe ìyàwó. Ó yá fìlà olólùkù. Wọ́n mọ̀ pé aṣíwájú ṣe pèsè. Basasi. Ní AJAYI àti bàbá wa Awùjalẹ̀ Adéyẹmí ìṣílórí ẹ̀ títí láéláé rẹ̀. Ó máa jẹ́ òye yìí, ó máa celebrate 50 years tó jẹ́, ó máa celebrate 60. Nínú ọlá ńlá, ó máa wo sùsù, ó máa kọ́ ìbẹ̀rẹ̀ sẹ̀ńtà fẹ́gbẹ́ yìí. Àwọn tó bá ní kò ní rí bẹ́ẹ̀, wọ́n máa sùn wọn ní jímọ́. Mi ní kọ́ kú ó yà ìpawọ́. Ọ̀pá àṣẹ ni tí ìpawọ́ ìbá ti wà lọ́wọ́ ẹ̀. Sọ nǹkan tó bá fẹ́ sí nǹkan tó bá ti fẹ́ sí náà kó lè gbé báyìí ó ti di ṣíṣe lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà òyà pé àwọn náà lè máa fọ. Please can we put our hands together for Olórogbo and òyà pé good picture ẹ̀yin àlejò wọn bí ẹjọ́ yìí thank you God bless you. Olórogbo yà dìde ẹ̀ṣẹ̀ ẹ̀yin àlejò wọn ẹ̀ṣẹ̀ o adúpẹ́ lọ́wọ́ yìí thank you God bless you. Aṣíwájú ayọ̀rẹ́dì. Aṣíwájú oya máa bọ̀. Thank you, you can go, thank you. Aṣíwájú. Aṣíwájú ẹgbẹ́. Oya, no time. Aṣíwájú Akile káàbọ̀. Ẹ̀yin àlejò wọn súnmọ́ bí bọ̀dá Akile títí láyọ̀. Tom. Aṣíwájú wọ́n kọ̀ fún ọ̀fíìsì rẹ̀. Ẹ̀sùnmọ́ bí ẹ̀kọ́ ẹ̀sùnmọ́ bí. Opeyemi Ibrahim ṣe ìlérí níwájú Ọlọ́run kan kábíyèsí Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú Gíwá mi Ọ̀túnba Ọlátúnbọ̀sún Opeyemi ọ̀rẹ́ àgbà àti gbogbo ọmọ ẹgbẹ́ Obaneye Akile-Ijebu wípé màá jẹ́ olóòótọ́ àti olódodo àti pàápàá jẹ́ olóyè aṣíwájú ẹgbẹ́ tí ó máa gbé ẹgbẹ́ nínú ní gbogbo ìgbà àti àkókò kí Olúwa pọ̀ mí lọ́wọ́. Àwọn èèyàn ò bá wọn ṣe àmì ẹ bá wọn ṣàmì ẹ ṣe ó yá ẹ lọ sáìn ní wọn àwọn èèyàn kan máa ti lọ.
Oya àwọn àlejò yìí, oya. Owó ẹ ṣé o, MC ẹ ṣé ọlọ́wọ́ wà pẹ̀lú yìí. Tí owó aṣíwájú ò bá gbé 100,000. Hey, who is this? Hello. Owó aṣíwájú bá lè lẹ́yìn ẹ̀kọ́ wọn tó ti sílẹ̀ ìwọ ní bíbọ̀ yẹyẹ aṣíwájú ẹ̀fọwọ́ sí ẹ̀fọwọ́ sí bẹ́tà ń sọ ẹ̀ ọ̀nà sí ìgbàlẹ̀ àgbẹ̀wò rẹ̀ ẹ̀kọ́ sí 20,000 oya. Thank you. Ó ti tó bẹ̀rẹ̀ oya bàbá mi kò. Ìyá ẹgbẹ́ náà dúró de ìyá ẹgbẹ́ ló máa tẹ̀kọ́ léètì wọn. Ìyá ẹgbẹ́ gbogbo àwọn náà máa tẹ̀kọ́ léètì wọn. Ọ̀gbẹ́ni ọjà àṣìṣe àdán ẹ̀ṣẹ̀ máa múra lẹ́rọ. Àti ìyàwó wọn àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn kí wọ́n máa bọ̀ kíákíá. Ẹ jọ̀ọ́ ẹni tí ò bá ti sọ ìkarò àgbègbè o sọ ìkarò o balance. Ọ̀gbẹ́ni ọjà assist abroad. Thank you. Ọ̀gbẹ́ni ọjà àti yíká àbọ̀ pẹ̀lú gbogbo àwọn àlejò yín lágbára ọlọ́run tó ní tì í. Ní kíákíá àròjọ sọlọ́pọ̀. Èmi àfíìs àtọ̀ àrọ́kọ̀tò ṣe ìlérí níwájú ọlọ́run ọba kábíyèsí ọba Àjàyí tí Ìjẹ̀bú Gíwá ni ọ̀túnba Ọlátìkù Ọpẹ́yẹmí ọ̀rẹ́ àgbà àti gbogbo ọmọ ẹgbẹ́
Obaneye Omooba Okunrin Akile-Ijebu wípé màá jẹ́ olóòótọ́ àti olóòótọ́ àti pàápàá jẹ́ olóyè ọ̀gbẹ́ni ọjà ẹgbẹ́ tí ó máa gbé ẹgbẹ́ nínú ní gbogbo ìgbà àti àkókò tí olùwà tó ràn lọ́wọ́. Aṣàníyàn akí ìyẹ̀gbẹ́ owó káàbọ̀ akí ìyẹ̀gbẹ́ owó káàbọ̀ sáré wa nìyẹn wa ọ̀láyínká ṣẹlẹ̀ sọ́ni àwọn ìdílẹ́yìn ọgbà wa àwọn ni wọn jẹ́ kó tún sí wa akíní màmá lágbára ọlọ́run. Ẹ lọ sáyìn rẹ̀ ó ń fọ̀ mí ẹ̀kọ́ orúkọ ní síbẹ̀. Ìyàwó wọn ẹgbẹ́ ìgbàgbé fún ìyàwó wọn owó bíbí náà máa gbà lọ́wọ́ ní o ẹ̀dá àti ìtọ́kọ yìí ó yá. Gbogbo àwọn àlejò yìí ọkọ yìí náà owó bíbí bóyá bóyá ńlá lónìí owó ńlá ẹ̀wọ̀ ṣáṣá bẹ́ẹ̀ bá ṣe yá àmàbọ́ sí gbogbo ẹ̀ bóyá. Sàmọ́sángbòdò aṣọ ọ̀run ọlọ́dẹ aṣọ ọ̀run báyìí aṣọ ọ̀run ló wà ní àyè irọ́ pàtàkì òde lọ bóyá ọ̀gbẹ́ni ọjà ọ̀gbẹ́ni ọjà 1,000 5,000 lè máa fi sí 5,000 ẹ ṣe bóyá. Thank you. Chief Mrs. Finishayo. I think I pass Chief Mrs. Finishayo. Ojude-Oba ẹ̀bá mi pàṣẹ wọn fún wọn dáadáa. Àwọn náà máa present certificate tí wọ́n lè máa gbé sí fún ní orúkọ ọlọ́run. Ọ̀gbẹ́ni ọjà lè máa fún wa. Thank you. In the name of God Almighty, in the name of Awujale-Kábíyèsí, and in the name of Giwa OREAGBA, she presented this certificate of office. Àgbàdo OPEYEMI àgbo wà á lò pẹ́pẹ́ àmì ìtì ọwọ́ ìyàjókòó ìfúyàwó ẹ̀ àkókò ìfúyàwó ẹ̀ ìyàjókòó sókòtòkò ẹ̀ máa dé fìlà fún àti ìpawọ́ jókòó kò ní lísìn sí kankan ó yà fìlà ẹ̀ máa bá wọn dé fìlà fún ọ̀gbẹ́ni ọjà ẹ̀ẹ́dẹ́rẹ́. Yes, lovely. Anyway, go to the bed. Someone in our way. Go no more. I tell you that don't want to go. Thank you, man. Ìpawọ́, ọ̀pọ̀ ìpawọ́, ọ̀pọ̀ àṣẹ, lágbára Ọlọ́run.
a máa tún ṣe fún ẹ. Tẹ́sítì ó yà tó picture pẹ̀lú wọn. Ó yà ẹjọ́ yà fọ́tò ẹ̀jẹ̀ fọ́tò. Èrò àwọn tí ẹ̀ lọ́wọ́ ẹ̀hẹ́. Ó yà thank you look at me. Ó yà ẹ̀ máa tẹ̀lé. Aṣíwájú and yóò fọ́ mi ìpínlẹ̀ náà. Ṣáf. Ladies and gentlemen, help me make welcome our beautiful Egbe Obaneye Sonny as she comes forward to decorate Asiwaju Opeyemi Ibrahim. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún yìí. Our beautiful Egbe owó certificate dem ma present and dem ma decorate ọmọ ẹlú fìlà àti staff of office. Thank you. Kẹ̀lẹ́tẹ̀tẹ̀ lọ rest tẹ́bá ti jóná by 10 p.m. ẹ̀ máa lọ lẹ́sìn àti rest. Yes. Media, please make sure you capture this beautiful event. Congratulations to you, Asiwaju. Látàrí ọlọ́run ajẹ́ ẹgbẹ́ Asiwaju ẹgbẹ́. Ọlọ́run, thank you. Oya, Asiwaju, ẹgbẹ́ sọ fún àwọn ẹni. Ẹgbẹ́ sọ fún kéjì ẹgbẹ́ àwọn ẹni. Oya, ẹjọ́ fún ìyàwó ṣíbí làwọn ọmọ ẹ̀. Ṣíbí là, èyí ẹgbẹ́ fìlà ẹ̀ fún ẹ̀. Yes. Father, Son, and Holy Spirit. Oye ti mọ́rí already. Ó ti mọ́rí. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ó kú ìpawọ́ ìpawọ́ yìí wà á lò pẹ́pẹ́pẹ́ o. Bó o bá ṣe fi ń pàṣẹ àmàràn rẹ̀. Owó náà fi ń ṣẹyẹ. Olówó ló ń dolóyè owó òde tán lọ́wọ́ rẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Yẹ́yẹ́ ẹ má fún mi lówó. Mo yàn bá yàrá náà. Ẹ ṣe transfer sí mi. Ẹ ṣe transfer bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ bá ọ̀rọ̀ sorry Egbe and the wife the three of them go strictly very important official now official first yes thank you later wọ́n lè bẹ̀rẹ̀ tó kù later thank you ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Máyégún Fẹ́mi Kàsáyé àti ìyàwó ẹ̀. Alahaji Kudus Babatunde Azan Basọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n ti change. Basọ̀rọ̀ we are waiting for you. Máyégún Fẹ́mi Kàsáyé aláṣẹ Casper communication nínú kọ̀mpútà village òun náà aláṣẹ Casper bakery Casper farm gbogbo olówó owó ajé ńláńlá. Ẹ mú fọ́ọ̀mù tuntun. Èmi Kàsálí Fẹ́mi Sọ̀dí ṣe ìlérí níwájú Ọlọ́run ọba àti kábíyèsí Àwùjalẹ̀ ti Ilé-Ìjẹ̀bú níwájú Ọ̀túnba Ọlátúbọ̀sún Ọpẹ́yẹmí ọ̀rẹ́ àgbà àti gbogbo ẹgbẹ́ Obaneye Omooba Okunrin
Akile-Ijebu wípé màá jẹ́ olóòótọ́ àti olódodo àti pàápàá jẹ́ olóyè máyégún ẹgbẹ́ tí yóò máa gbé ẹgbẹ́ yìí gbogbo ìgbà àti àkókò kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún ọmọ náà. Ó yá ẹ lọ sáyìn níwájú ọ̀rẹ́ ẹgbẹ́. Ẹ lọ sáyìn, ẹ lọ sáyìn. ETA-GIWA sàwọn sáńgódò ó yẹ ẹ má bọ̀ ẹ má bọ̀. Owó. ETA-GIWA. Wọ́n sì máa jó pẹ̀lú ìyàwó wọn níwájú eléré. Jíbọ́lá Mustapha license bọ́ọ̀lù Jíbọ́lá Mustapha ló 200 naira. Tó o bá lè support Máyégún, ìrọ̀ mú 200 yẹn kò fẹ́ wo iye tó fẹ́ múlẹ̀. Ẹ̀ma sọ̀mọ́rí ni ẹ kọ́kọ́ yẹ. Máyégún ẹ̀fọwọ́ sí. Máyégún ẹ̀fẹ́ owó sí. Ẹ̀ma wò ṣé kìí tó lè tó múlẹ̀. Jíbọ́lá wọ́n mọ̀ jù náà lọ. Oya alásìkò Máyégún ṣe yàn bẹ́ẹ̀ lọ́dọ̀ kó máa ń tọ́jú mi. Lásìkò rẹ̀ mo ti jẹ́ ìlànà ìyàwó mi ní ọ̀dọ́ rẹ̀. ETA-GIWA lórúkọ Giwa ọ̀nà tó wọ́n sọ Ọpẹ́yẹmí Ọ̀dáàdà àti ilé orúkọ ọ̀tún Giwa àti gbogbo ẹgbẹ́ ETA-GIWA Omooba ISMAIL wọ́n present certificate of office for Máyégún ẹgbẹ́ lẹ́yìn on the 18th June 2024 lábẹ́ ọlọ́ oyè amọ́lù àmì oyè ìyàwó ẹ̀jẹ̀ fún ìyàwó ní oyè wá jókòó wáyé ẹ̀jókòó ẹ̀bá wọn ṣí kí náà ẹ̀ṣí kí náà wọ́n ṣí kí pàṣásí ọ̀tẹ́lú pàṣásí má ṣe ìwé ó wà mọ́ ìwé oyè ọ̀tẹ́lú lórúkọ ọlọ́pọ̀lọpọ̀ àjọkẹ́ ayé àti àṣàbẹ̀ ọ̀rọ̀ adéyìn bẹ́ẹ̀ ní fún ìrọ̀rùn àgbéga ìlọsíwájú nínú iṣẹ́ nínú òun lọ́la náà ẹ̀ka tẹ́wọ́ official photographer